Africa Content TV.
lè fi wúrọ̀ lágbàá ìrìn tó fi wúrọ̀ sọ̀rọ̀. Àwọn méjèèjì wọ́n kọ́lẹ̀ àárọ̀ ẹni ìgbésí rẹ̀ ó kọ́lẹ̀ kedere gbàgbé ìwà lè kọ́ gbèsè ìsìnlẹ̀ ó kọ́lẹ̀ kedere ní àmọ́ mọ́jọjọ mọ́lẹ̀ tó àsìkò wọn yàtọ̀ múlẹ̀ lágbàgà ní àlàbí ẹ̀ lọ́wọ́ ẹ má gbèsè àwọn àgbàgà wa jẹ́ ìtúndé. Ọ̀rẹ́dù 23 lórí ọ̀rẹ́dù ọ̀dọ̀mọ̀ tẹ́lá ọdún sọ́ọ́dẹ̀ àkọ́kọ́ ilé ní wọ́n lábà gbéra lẹ́yìn ìgbàgbà adélọ́gbà Amẹ́ríkà wọ́n ṣe alábí olè ìgbàgbọ́nà ọmọ bíi pé ṣé ó lè lọ ọ̀gá arúgbó orílẹ̀-èdè bọ́ọ̀lì ọ̀gá arúgbó orílẹ̀-èdè bọ́ọ̀lì wọ́n ṣe. Lọ́dọọdún ní ìyẹn bá ṣe àwọn làwọn tẹ̀lé tó kọjá abẹ́lẹ́ ọba àlàbáyíká bá ṣe. Oyè tọdún iye sí ọmọ ìta àtúnlẹ̀ wá lálàáfíà bá ṣe. Bàbá gbọ́ ọlọ́run gbà èrò lágbà àìká ṣọ́ra. Àtúntì ọ̀tọ̀dún yìí ojú wa 2023. Àtúntì ń bọ̀ lọ́wọ́ bá ṣe. Mo ti jẹ́ ní 24 hours ojú wa lákàtúntì wá pẹ̀lú àlàáfíà. Ọlọ́run fún ọ lálàáfíà àpàṣẹ ojú wa. Ẹnì gbọ́ngàn ò ní pẹ̀ ẹ̀dín nínú. Èèyàn gbọ́ngàn ò ní pẹ̀ ẹ̀dín nínú. Ìgbà sí àyàtò lágbára ọ̀gá. Ọmọ ọmọ kí ni ìsìn? Ẹgbẹ́ tí ara ti ẹ kí ni ìsìn òjì gbọ́. Ọmọ ọmọ kí ni ìsìn? Ẹgbẹ́ tí ara ti ẹ kí ni ìsìn òjì gbọ́. Òjì wọ́n dé sí ìlọrun o, ẹ̀yìn ti lé fàájì ti bẹ̀rẹ̀ òjì gbọ́. Òjì dé sí ìlọrun o, ẹ̀yìn ti lé fàájì tó bẹ̀rẹ̀ òjì gbọ́. Náà mo fẹ́ gbẹ́gbẹ́gbẹ́ yín dá gbẹ́gbẹ́gbẹ́ yín bí. Iṣẹ́ kìlẹ̀ máa ń dúpẹ́ lọ́sẹ̀.